ní Jésù àtọwọ́dá o. Ǹlẹ́ o ọmọ ìjọ, olórí ìjọ ló máa sọ̀rọ̀. Ǹlẹ́ o ọmọ ìjọ tẹ́tí gbọ́ o. Kristi ni olórí ìjọ, aṣojú ni gbogbo àwọn tó pé. Ǹlẹ́ o ọmọ ìjọ tẹ́tí gbọ́ o. Jésù wo ni òun ké sí gan? Jésù wo ni òun ké sí gan? Jésù wo ni òun ké sí gangan sọ fún mi? Jésù wo ni òun ké sí gangan? Ṣé Jésù Kristi tàbí Jésù mìíràn? Torí ọ̀pọ̀ Jésù ló ti wà káàkiri. Jésù wo ni òun ké sí gangan? Mo ti ń bẹ nígbà àtijọ́, ló bẹ lákòókò yìí. Bẹ́ẹ̀ ni ó láti ṣe àṣebá Jésù, àṣebá Jésù kì í ṣe Jésù Kristi àṣírí tú o. Jésù wo ni òun ké sí gangan? Jésù wo ni òun ké sí gangan? Jésù wo ni òun ké sí gangan jẹ́ àmọ́? Jésù wo ni òun ké sí gangan? Ọlọ́run, Ọlọ́run lágbájá, Ọlọ́run tàmẹ̀dò, ǹjẹ́ o mọ orísun rẹ̀? Orísun Ọlọ́run ni ó tó fi máa gbàdúrà, ló jẹ́ wípé Jésù wo ni òun ké sí gangan? ayérayé ọlọ́run ìyanu ìjìnlẹ̀ fẹ́ ọmọ mi rí adúpẹ́ ayẹyẹ agbẹ́ọ̀gá ní tó ṣe tánú ẹ̀dúró lẹ́lẹ́. Bàbá gbọ́ ọpẹ́ wa, bàbá gba ìyìn wa, a ó máa yàn títí lẹ́lẹ́. Jésù Kristi olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. Adúpẹ́ láti jẹjẹ di wákàtí ọ̀wọ̀ yìí, ọba tó dá wa sí, ọba tó pa wá mọ́, ọba tó fún wa ní ìmọ́lẹ̀ ọjọ́ èní, ó fún wa lóore ọ̀fẹ́ láti rí ọjọ́ èní, àmọ́ lóore. Bàbá gbọ́ ọpẹ́ wa, a ó yàn títí lẹ́lẹ́. Jésù Kristi olúwa wa, àmín lórúkọ Jésù Kristi. Ìwé ìjẹ́jọ́ là ń dágbére lórí ètò Ohun Olúwa, èyí tó máa wá láti ilé ìjọsìn wa ìjọsẹ́gun tèmi ilẹ̀ àánú nílé iṣẹ́ ìbílẹ̀ rédíò Nàìjíríà níbí tá à ń darapọ̀ mọ́ ilé iṣẹ́ ìbílẹ̀ rédíò tẹlifíṣàn ní ìlú UK. Lórúkọ Jésù ọfà yóò fi ṣò ní bà wá. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gbogbo ọkàn, gbogbo ẹ̀yin bàbá ẹ̀yin màmá mi nínú Olúwa tẹ́ bá mi ṣe ètò yìí. Orí ọ̀fẹ́ nǹkan tẹ́ fi lè ràn ìyá àdúrà yẹn lọ́wọ́ náà nìyẹn, láti lè jẹ́ kíni, láti lè jẹ́ kí ògo yẹn kó di fífi hàn. Lórúkọ Jésù Kristi ọ̀tá ò ní dánwò bo ògo ti yín náà. Ẹ bá mi share rẹ̀ fún gbogbo àwọn ènìyàn pé tó ìyá àdúrà Eriabanise ti ṣe kíni, wọ́n ti bẹ̀rẹ̀ prógrámù Ohun Olúwa. Ohun Olúwa sínú ayé mi àti yín kò ní di ìsọ̀rọ̀ òdì sí. Èyí tó ti bẹ̀rẹ̀ náà nìyẹn, jẹ́ ká dìde, ẹ jẹ́ ká lọ gbé bíbélì wa. Tá a bá gbé bíbélì wa tán, ẹ jẹ́ ká wá jókòó, ká bẹ̀rẹ̀ sí máa bá ètò Ohun Olúwa náà lọ. Torí àdúrà ti bẹ̀rẹ̀ náà nìyẹn. Lórúkọ Jésù Kristi ọ̀fàyè ọ̀fẹ̀ṣò ní bà wá. Ìwé ìjẹ́jọ́ ni mò ń dágbére fún yín wípé kọ́lọ́run fún wa lóore ọ̀fẹ́ ká tó pàdé ní ìjọ́ mẹ́jọ. A mọ̀ lóore Ọlọ́run wa, a dúpẹ́, a gbéga, a yìn lógo nítorí pé kíni ó fún wa lóore ọ̀fẹ́ náà láti ṣe kíni, láti tún bẹ̀rẹ̀ ní ọjọ́ tìní. Ìjọ́ mẹ́jọ yẹn tó pé bá èmi àti ní ayọ̀ àti àlàáfíà. A mọ̀ lóore Jésù gbọ́pẹ́ wa, a ó máa yàn ọ́ títí ayé wa ni. Ọlọ́run májẹ̀mú mọ́ fi wá sílẹ̀ nígbà kankan. Mo ní báyá fún ẹ̀bẹ̀ àdúrà tàbí fún kánsẹ́lì tẹ́ẹ̀dẹ̀ wá wò pé mo dẹ̀ fẹ́ bá ìyá àdúrà Eriabanise yìí, mo fẹ́ ṣe kíni, mo fẹ́ bá wọn sọ̀rọ̀. Tẹlifóònù nọ́mbà mi náà rèé, wo ni wọ́n ti bá mi kọ síbẹ̀ yẹn
ṣùgbọ́n fún ara mi ẹ jẹ́ kí èmi náà tún ṣe kíni kí n fẹnu ara mi pé wọ́n ní ẹnu ènìyàn ló fi ń ṣe kíni ló fi ń kọ mi ò jẹ ẹnu yẹn náà lèyìn ó dẹ̀ fi ṣe kíni lèyìn ó fi fa ire rẹ̀ mọ́ ara. ẹ jẹ́ ká pe nọ́mbà yẹn báyìí bó ti yẹ kí wọ́n ti bá wa kọ́ láti iléeṣẹ́ wa lọ́hùn-ún tí í ṣe iléeṣẹ́ ìbílẹ̀dọ́ tẹlifíṣàn ní ìlú UK lọ ẹnu tèmi náà 070 5784 2311 lẹ́ẹ̀kan sí 070 5784 2311 fóònù nọ́mbà mi kan nìyẹn. ìkejì náà ní 080 38 53 92 42 èyíkéyìí tẹ́ bá gbé nínú méjèèjì yẹn fúnra mi báyìí ni máa gbé. Ohun Olúwa náà ti bẹ̀rẹ̀ náà nìyẹn. ẹ jẹ́ ká tẹríba, ẹ jẹ́ ká gbàdúrà orúkọ Jésù agbára Jésù àgbàlagbà Jésù Ọlọ́run má jẹ́ máa dúpẹ́ àyìn agbẹ́gá tó ṣeun tó tànú ẹ̀dúró lálẹ́ bàbá gbọ́pẹ́ bàbá gbàyìn àwọn èèyàn títí lálẹ́ Jésù Olúwa wa àmín lórúkọ Jésù Kristi. ṣé ẹ ti gbé bíbélì yín? ṣé bàbá mi màmá mi ṣé ẹ ti gbé bíbélì? ẹ bá mi share rẹ̀ kí gbogbo ọkàn kan ṣe kíni kí wọ́n darapọ̀ mọ́ wa. kí ló tí mo fẹ́ fún wa ní ọ̀sán yìí náà ní àṣìṣe ọjọ́ kan. àṣìṣe ọjọ́ kan ṣé ẹ rí àṣìṣe ọjọ́ kan ó lè bà gbogbo ìrìn àjò èèyàn jẹ́ nínú ayé. àṣìṣe ọjọ́ kan ó lè ṣe kíni ó lè mú èèyàn kùnà ògo Ọlọ́run. àṣìṣe ọjọ́ kan lè ṣe kíni ó lè fa ènìyàn láti wájú kó dẹ̀ fà lọ sí ẹ̀yìn nípasẹ̀ pẹ́ni tí wọ́n ti máa wò pé ẹni wájú ni tí ó sì ṣe kíni tí ó fà á sẹ́yìn. àṣìṣe ọjọ́ kan ká gbà kíyèsára nínú gbogbo tí a bá ń ṣe ní àkókò yìí ní inú ayé ní inú ẹbí ní inú ará láàrin ọ̀rẹ́ láàrin gbogbo àwọn ènìyàn tí a bá ń bá ṣe. ọ̀rọ̀ a máa jẹ́ àṣìṣe ọjọ́ kan fún ènìyàn, ìwà a máa jẹ́ àṣìṣe ọjọ́ kan fún ènìyàn, ìṣesí nígbà mìíràn a máa jẹ́ àṣìṣe ọjọ́ kan torí ọjọ́ kan lèyìn ó wu ìwà yẹn, ọjọ́ kan náà lèyìn ó sọ̀rọ̀ yẹn. ó pọ́sibù kéèyàn sọ ọ̀rọ̀ kan tí ò dáa ní òní kí wọ́n sọ fún pé tó sọ lónìí ò dáa sẹ́yìn pé déètì òní ọ̀tọ̀ ni kó di ijọ́ kejì kó béèrè pé kí ni mo ṣe tẹ́ ń bínú ó dáa náà ẹ̀ má bínú ṣe pé yẹn ti di ijọ́ kejì ṣùgbọ́n ẹni tó sọ sí ní ijọ́ kan yẹn kò ní gbàgbé àṣìṣe ọjọ́ kan. mo fẹ́ kẹ́ jẹ́ ká lọ wo ìránṣẹ́kùnrin kan ọmọ ni lọ́wọ́ bàbá ẹ̀ ká wo àṣìṣe ọjọ́ kan tó ṣe tí bàbá dẹ̀ pé ó pé jókòó ó rò wípé bàbá òun fẹ́ sọ ohun tó dára ni. bàbá rẹ̀ nínú ìtòótọ́ Rúbẹ́nì ìwọ ni àkọ́bí ẹni rúrú omi ẹ̀rí báyẹn ìwọ ni àkọ́bí ẹni rúrú omi ẹ̀yin náà gbọ́ àwọn ọ̀rọ̀ yẹn ṣùgbọ́n ní títayọ ó ní kò ní tayọ. kí ni ìránṣẹ́kùnrin tiẹ̀ ṣe gangan? kí ló ṣe tí ó tó le tó bẹ́ẹ̀ tí bàbá rẹ̀ fi sọ ọ̀rọ̀ yìí wípé ní títayọ kò ní tayọ? nítorí pé kí ni oògùn àkẹ́tẹ̀ bàbá rẹ̀, kí lè pè ní àkẹ́tẹ̀? ìyàwó tí bàbá rẹ̀ ń fẹ́ òun náà tó ṣe kí ni ó ní ìdàpọ̀ pẹ̀lú rẹ̀. bàbá yẹn bínú tán ni. àṣìṣe ọjọ́ kan ní ìgbà mìíràn ní inú ayé ènìyàn ó lè sọ ẹni wájú di èrò ẹ̀yìn. kí ni ìwà àṣìṣe ọjọ́ kan lè mú bá ìrìn àjò ènìyàn? ó ń fa ènìyàn sẹ́yìn sá mọ́mì mi, ó ń fa ènìyàn sẹ́yìn. ẹ jẹ́ ká lọ wo ìwé Genesis 48 Genesis 48 1-4 ọ̀rọ̀ yìí wà nínú ẹ̀. ìwé Genesis 49 1-4 Genesis 49 1-4 kẹ́ ẹ lọ wò ó. ọ̀rọ̀ yìí ga púpọ̀ nítorí pé kí ni ohun tí ò yẹ kọ́mọ nì dáwọ́lé, ohun tí ò yẹ kó ṣe ó ṣe, bàbá ẹ̀ dẹ̀ gégùn fún, ó dẹ̀ ba ìrìn àjò rẹ̀ jẹ́. tí a bá ń ṣe òdodo láàrin ara wa gan tàbí tá à ń ṣe déédéé láàrin ara wa,
lásìkò tí a bá ń ṣe nì à ń ṣe bí ìgbà tá à ń sọ ọ̀rọ̀ pé bí ìgbà tá à ń ṣe pẹ̀lú májẹ̀mú ni tí a bá ń ṣe déédéé láàrin ara wa bí ìgbà tá à ń ṣe májẹ̀mú láàrin ara wa nìyẹn ṣùgbọ́n tíjọ́ tí ìkan bá ti yẹsẹ̀ nínú ṣe déédéé tí wọ́n ń ṣe láàrin ara wọn yẹn tó ti yẹsẹ̀ báyìí kúrò nínú déédéé tó yẹ kó máa ṣe yẹn ó ti dà sí ṣe torí ìránṣẹ́ kejì tí wọ́n jọ tó jẹ́ pé wọ́n jọ ṣe déédéé tẹ́lẹ̀ inú rẹ̀ ò ní dùn sí bí ìgbà tí ọ̀rẹ́ méjì bá pawọ́ pọ̀ tí wọ́n jọ dá ilé iṣẹ́ kan sílẹ̀ ṣùgbọ́n bóyá ọkùnrin ni àwọn ìránṣẹ́kùnrin méjèèjì tí mo sọ yìí tàbí kí wọ́n jẹ́ obìnrin ni ìránṣẹ́kùnrin méjèèjì náà ṣùgbọ́n ọjọ́ tí alàkàtà bá ti wà ní wọn bóyá ìkan fẹ́ ìyàwó tàbí àwọn méjèèjì obìnrin náà lọ lé ọkọ a rí nínú èyí tí ó jẹ́ pé yóò jẹ́ alàkàtà wọn yẹn tí ó mú wàhálà sí ọkàn kan nínú wọn tó jẹ́ pé ìlérí àti májẹ̀mú tí wọ́n bá lọ nì wọn yóò ṣe kíni wọn yóò dá ara wọn èyí tó bá sì ti da ilẹ̀ yẹn inú kejì ò ní dùn ẹ wo àṣìṣe ọjọ́ kan níjọ́ kan ni ẹni tí ó mú ọ̀rọ̀ láti jẹ́ pé kí àárín wọn kó dàrú yìí níjọ́ kan ni yóò rò ó níjọ́ kan ni yóò gbé sínú èyí tó bá fẹ́ gbé sí òun náà bá dàrú yóò máa wò wípé wọ́n lò yàn mí jẹ ẹgbọ́n ta ló yàn ẹ́ jẹ nítorí ohun tó gbọ́ látẹnu ẹ̀ làkàtà wọn ẹ wo àṣìṣe ọjọ́ kan nì pẹ̀lú tó sọ yẹn tí yẹn náà bá lọ tún fi ọ̀rọ̀ yìí lo ẹlòmíràn ádìyẹ tó ṣe kíni tó náà tún gba ìmọ̀ràn míì báwo ni kọ́mpìnì àti iléeṣẹ́ tí wọ́n ṣe yẹn báwo ló ṣe máa rí èrò ọjọ́ kan ó lè mú ẹnì kíní kó run down kó mẹ́nì kejì gan kó run down kí iléeṣẹ́ yẹn kí wọ́n ṣe kíni kí wọ́n ti pa àṣìṣe ọjọ́ kan kì í mú ògo bá ìrìn àjò ó máa fa ìrìn àjò èèyàn sẹ́yìn ni àṣìṣe ọjọ́ kan kì í mú èèyàn tẹ̀síwájú ó máa fa ènìyàn sẹ́yìn ni èmi ò mọrú àṣìṣe ọjọ́ kan tá a ti lè wù síwájú táwa náà mọ̀ nínú ọkàn wa pé ohun tí ìyá ẹ̀dẹ̀ sọ nítòótọ́ nítorí pé kíni ọ̀rọ̀ tí ò yẹ kí n sọ sí ìyàwó mi tí mo sọ sí ló ń bí nínú òun ni ò tán yìí ìwà tí ò yẹ kí n wù sí ọkọ mi tí mo wù òun ló ń bí nínú òun ni ò tán yìí ó wá lè ṣe kíni ó lè ṣe dá méjì sí àgọ́ ara ènìyàn kan nínú àwọn méjèèjì yẹn nítorí pé kíni ìkíní tó ti fọkàn sí ìkejì rẹ̀ tó bá ní ìròbìnújẹ́ nínú ọkàn yẹn ṣẹ̀mọ̀ pé ó lè pa bẹ́ẹ̀ ni ó lè fa ìmọ̀ye àìsàn sí àgọ́ ara rẹ̀ irú ẹ̀ ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ní àkókò yìí ó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní àkókò yìí nítorí èrògbà ọjọ́ kan tí a ń wò pé ṣé wá yẹ kí lágbájá ṣé wá yẹ kí ìlú yìí kó láyọ̀ bí èrò ọjọ́ kan ẹ wo iye àwọn ènìyàn tó máa kú nínú èrò ọjọ́ kan yẹn ẹ wo iye àwọn ènìyàn tó máa ṣe kíni tó máa ní ìfàsẹ́yìn ẹ wo iye àwọn ènìyàn tó máa ní àìsàn lára nítorí èrò ọjọ́ kan pé kò yẹ kí n jẹ́ kó lọ bẹ́ẹ̀ ká má mú ilé ayé bẹ́ẹ̀ rárá nítorí pé kíni àṣìṣe ọjọ́ kan yẹn bó bá mú ẹ̀mí ènìyàn kan lọ nítorí èrò ọkàn rẹ àṣìṣe ọjọ́ kan tó rò pé ìlú fi ṣe ìdájọ́ fún tó wá fi ń ṣe ìdájọ́ èrò ọjọ́ kan tó bá mú ẹ̀mí ènìyàn lọ dáàdì mọ́mì ẹ̀jẹ̀ ti wà ní ọwọ́ wa bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni mà tó bá mú ẹ̀mí ènìyàn yẹn lọ ẹ̀jẹ̀ ti ṣe kíni ó ti wà ní ọwọ́ tiwa náà torí èrò àṣìṣe ọjọ́ kan tá à ń rò nínú ọkàn wa yẹn títí tí ẹ̀mí ẹni yẹn ṣe kíni tó fi bọ́ ó ṣe kíni àti ní ẹ̀jẹ̀ lọ́wọ́ ká má gbà fún èṣù àbí ìkà láti mú èrò àṣìṣe ọjọ́ kan sínú ọkàn wa láti lè fi ṣe ìdájọ́ tàbí láti lè fi ṣe ìwà wù sí ẹni tí ò tọ́ tàbí ẹni tí ò yẹ abẹ́ni tí ó tọ́jọ́ pé a ò mọ̀ rí a ò rí rí ṣùgbọ́n à ń ṣe ìdájọ́ nínú ọkàn nípa ohun tí a gbọ́ lẹ́nu
ẹnu rèé nígbà tá a bá fẹ́ mu mi a gbọ́dọ̀ yá, ẹnu rèé nígbà tá a bá fẹ́ jẹun a gbọ́dọ̀ yá, ẹnu yìí nígbà tá a bá fẹ́ sọ̀rọ̀ nítòótọ́ a gbọ́dọ̀ yá. Ó yẹ kí oore kó ti ẹnu wa jáde, torí àṣìṣe ọjọ́ kan tó bá ti ẹ̀mí ènìyàn bọ́ lọ́wọ́ ènìyàn, Olúwa ti gbé dádì, mọ́mì, èèyàn ti gbé. Ẹ jẹ́ ká lọ tún wo ìwé òwe orí kẹrin 20-21, nípasẹ̀ pé tá a bá ní ìgbàgbọ́, tá a ní ìfọkànsìn nínú ara wa, tá a ń ṣe déédéé, tá a ní èrò búburú ní ọkàn wa sí ọmọnìkejì, tá a ní ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run pé ohun tí ò tó lẹ́nì ó ń bọ̀ wá ṣẹ́kù, ju káwá wò ó pé dandan lágbájá gbọ́dọ̀ ṣe kíni, lágbájá gbọ́dọ̀ kú nítorí pé kíni mo fẹ́ dé ipò rẹ̀. Dáàdì, mọ́mì, brother, sister, oyún inú àti ọmọ tá àti ìbí gan yìí máa lo ilé ayé. Bẹ́ẹ̀ ni òótọ́ ni Jésù ń bọ̀, ó fẹ́ dé, ṣùgbọ́n àwọn tí ètí ìbí tí wọ́n yìí máa bí tiwọn, àwọn tí èèlò ilé ayé tí wọ́n yìí máa lò ó. Ṣé torí èyí láwàá wò ó pé ó di dandan mo gbọ́dọ̀ fi ilé ayé ní lágbájá lára débi pé àgbà tí ẹ̀mí rẹ̀ bá bọ́ nítorí èrò ọjọ́ kan, èrò ọjọ́ kan tó jẹ́ pé ó lè mú ìgbésí ayé ènìyàn gan wó lulẹ̀ tí ò ní dìde mọ́, ó lè mú ìgbésí ayé ẹni fà sẹ́yìn tí ò ní gbérí mọ́ rárá. Àṣìṣe ọjọ́ kan, ẹ jẹ́ ká gba ìkíyèsára nínú ayé tí a wà yìí, ká má gba àṣìṣe ọjọ́ kan láàyè láti lè ṣe kíni, láti lè mú ẹ̀mí wa kúrú, láti lè fa ayé wa sẹ́yìn, láti lè mú ayé wa wó, tàbí láti lè mú ìdọ̀tí bá ayé wa. Ó ní lọ́ra, yára láti gbọ́dọ̀, ṣùgbọ́n lọ́ra láti fọ èsì jáde, torí ní ìgbà mìíràn a lè gbọ́ ohun tó lè bí wa nínú, ní ìgbà mìíràn a lè rí, ṣùgbọ́n ẹnu tó bá dì tí ò sọ̀rọ̀ kì í ṣe pé kò lè sọ̀rọ̀, ẹnu tó bá dì tí ò sọ kankan kì í ṣe pé kò mọ ọ̀rọ̀ sọ. Ó sá fún tó lè ti ẹnu rẹ̀ jáde, ṣùgbọ́n tó lè mú ìpayà àti ègún wọnú ayé rẹ̀ ni. Ẹ jẹ́ ká gba ìkíyèsára ní inú ayé tí a wà yìí. Tí a bá wo inú ayé káàkiri nísinsìnyí, ohun tí wọ́n rò kò àṣẹ kékeré ilẹ̀ lòmíràn ń rò nínú ọkàn rẹ̀ tó wò pé àfi mi bá pa ìlú kan run. Èyí tí ìlú yẹn lè ṣe fún ó lè mọ́tò kankan, bóyá wọn ò kàn fẹ́ kí wọ́n wá, tàbí wọn fẹ́ kí wọ́n jẹ́ orúkọ wọn, tàbí wọn fẹ́ tẹríba fún wọn ọjọ́ kan, bóyá wọn ò tẹríba fún wọn làwọn náà bá rò nínú ọkàn wọn pé a gbọ́dọ̀ jẹ ìlú yẹn run. Ẹ wo iye àwọn ènìyàn tó ti ń kú káàkiri, ká wo iye àwọn ènìyàn tí ẹ̀mí wọn ti bọ́ nítorí pé kíni a ò ní tẹríba, àwa la máa gàba, àwa la máa jẹ gàba lé wọn lórí, àwa la máa jẹ olórí lé wọn lórí, àwa la sọ mọ́dọ̀ ọmọ ẹ̀yìn, àwa la máa darí wọn, àwa la máa ṣe kíni, la máa kọ̀ntró ayé wọn. Tẹ́ ẹ bá kọ̀ntró ayé tàbí ẹ bá darí wọn, ṣùgbọ́n báwo lẹ ṣe máa jí níwájú Ọlọ́run? Ká má ro àṣìṣe ọjọ́ kan láti lè ṣe kíni, láti lè mú ìrìn àjò ayé wa wó níwájú Ọlọ́run, nítorí a ó gba èrè rẹ̀ o. Ohun tá a ṣe nínú ayé yìí kò gbé kankan, àṣegbé kankan kò sí ní ibi kankan, à ń ṣe pamọ́ ni. Àṣìṣe ọjọ́ kan lórúkọ Jésù kò ní fa ayé wa lulẹ̀, àṣìṣe ọjọ́ kan lórúkọ Jésù kò ní ba ayé wa jẹ́. Èmi ò mọ tó jẹ́ àṣìṣe ọjọ́ kan tá a ti ṣe, ṣùgbọ́n tá à ń wò pé láti gbà mo ti ṣe, tí mo ti dólé lágbájá, tí mo rí pé wọ́n lé kú òǹbí iṣẹ́ láti gbà náà ni iṣẹ́ òun gan kò lọ déédé fóun náà mọ́. Nígbà tí mo ti sọ pé lágbájá ò ní rọ́nà lọ, láti gbà náà lòun náà mọ̀ ti rọ́nà lọ. Ṣá lè ronú débẹ̀. Nígbà tí mo ti ní lágbájá béèrè fún àánú, ìní ṣàánú rẹ̀, àṣìṣe ọjọ́ kan. Àbí ló jẹ́ kẹ́mi náà máa wò ó pé mò ń béèrè fún àánú tí mo rí gbà ní. Ẹ jẹ́ ká yí ìpinnu búburú yẹn padà kúrò ní ọkàn wa ní àkókò yìí. Ká
má gbà sí ọjọ́ kan láàyè láti lè ṣe kíni láti lè bà ayé wa jẹ́. Tí a bá lọ wo ìwé Genesis yẹn 49 yẹn 1 to 4 rẹ̀ ó lágbára. Nígbà tí ọmọ bá wò sùsù tó wá wò pé àkété bàbá òun tí bàbá òun gùn gan ló tún wo òun. Ó pe gbogbo wọn, ó pè wọ́n, ó ní gbogbo ẹ̀yin ọmọ mi ẹ máa bọ̀. Ó ní Rúbẹ́nì, ìwọ àkọ́bí ọmọ mi, ẹni rúrú omi, ó kì ó sá. Ó ní ṣùgbọ́n ní ti tayọ láyé, ó ní kò ní tayọ. Ẹ̀rí pé nǹkan tó lágbára ni. Tí òbí bá pe ọmọ sílẹ̀ láàrin àwọn yòókù tó wá ń wò pé ní ti tayọ kò ní tayọ. Tí ò bá tayọ, kò sí tó lè rí mú bó ṣe mú ló máa bọ́. Tó bá jẹ́gbẹ́ ayé ìsìn ni wọ́n máa lẹ́yìn ìyá ọ̀kan ni. Àwọn ìyá ọ̀kan gan ti bísì. Àwọn ìyá ọ̀kan gan wọ́n ṣe kí ni wọ́n ti bísì gan, wọn ò ráyè tẹ́nibọ́dì mọ́. Kò ní rò pé àbí tí bàbá ń wí ló ń ṣẹlẹ̀ nínú ìrìn àjò ayé òun ni. Dáàdì mọ́mí ẹja gbàdúrà, ẹja sọ fọ́lọ́run, ẹ̀mí mọ́ gbà mí lọ́wọ́ àṣẹ ọjọ́ kan, á bẹ̀bẹ̀ fún ìdáríjì. Ẹ̀mí mọ́ gbà mí lọ́wọ́ àṣẹ ọjọ́ kan, èyí tẹ́mi náà ti ṣe ṣùgbọ́n tó mú ìfàsẹ́yìn bá ìrìn àjò ayé mi. Ọlọ́run má jẹ̀mú, ó yá o, mú mi kó ọdún ẹ̀ṣẹ̀ náà, ẹ gbàdúrà. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù Kristi. Bàbá o, gbogbo àṣẹ ọjọ́ kan tí mo wù kí n lè ṣe, Ọlọ́run má jẹ̀mú, olùfìjìlà ní ọ́, Ọlọ́run tí dáríjì ẹni ní ọ́. Olúwa dáríjì mi, mímú kó ọdún ẹ̀ṣẹ̀ náà. Tá a bá rí agbára ẹ̀ṣẹ̀ yẹn tó jẹ́ pé àṣẹ ọjọ́ kan ni ṣùgbọ́n tó mú ìjìyà bá ìrìn àjò ayé mi lọ́wọ́lọ́wọ́, tó mú ìkùnà bá ògo mi lọ́wọ́lọ́wọ́ ní iwájú rẹ, Ọlọ́run dáríjì, ẹ̀mí mọ́ dáríjì, mú ẹ̀ṣẹ̀ yẹn kúrò ní ọ̀nà mi. Gbogbo àṣẹ ọjọ́ kan tí mo ti ṣe yẹn tó wá mú wàhálà àti ìdààmú sórí inú ìrìn àjò ayé mi báyìí lọ́wọ́lọ́wọ́, lórúkọ Jésù Olúwa dáríjì mi. Bàbá dáríjì, lórúkọ Jésù Olúwa yóò dáríjì yín. Brother, sister, mommy, daddy mi, orúkọ Jésù Olúwa yóò dáríjì yín. Gbogbo àṣẹ ọjọ́ kan bóyá nípa ṣẹ́ pé a kàn lu ìyàwó wa lásán ni. Ẹ mọ̀ pé àṣẹ ọjọ́ kan náà ni kéèyàn ṣe ọwọ́ sókè kó fi lu obìnrin. Àfi yé mi pé tí a bá ti ń lu obìnrin nígbà tí ọkọ ń lu ògo ara rẹ̀ mọ́lẹ̀ ni. Mo wo fídíò kan lórí íńtánẹ́ẹ̀tì yẹn lénìí, ẹ̀rù Ọlọ́run bà mí. Mo dẹ̀ mọ̀ pé dájú sáká bóyá obìnrin yẹn gan bóyá ìyàwó máa yẹn ni. Ayọ̀nù ńlá báyìí. Ọkọ̀kọ́ ọmọbìnrin ọkọ̀kọ́ sẹ́rí mọ́ gbìn báyìí. Lẹ́yìn ìgbà náà ní sáyọ̀nù mọ́ lórí. Obìnrin yẹn dìbò lulẹ̀. Ó fẹ́ sájáde ó tún sátẹ̀lé. Òkè tó bá pa sóòrùn náà máa lọ ni. Kì í ṣe ọ̀rọ̀ ẹnu, kí ni ayọ̀nù yẹn ó máa bẹ obìnrin yẹn ní àtòrí mọ́ ìtí báyìí ni. Wọn kò bó ṣe sájáde yẹn orí rẹ lọ́mọ máa da ẹ̀jẹ̀ ni, torí bóyá máa yẹn gan kọ́kọ́ tilẹ̀ kókó tó máa ṣe rú ẹ̀. Ẹ wo àṣẹ ọjọ́ kan yẹn, wọ́n gbé sórí íńtánẹ́ẹ̀tì, gbogbo ayé ló ń wò ó. Kí ló ṣẹlẹ̀? Ẹ gbọ́ oríṣiríṣi tá à ń gbọ́ káàkiri bí ọkọ ṣe ń lu ìyàwó ẹ̀ títí tó dẹ̀ ń lù pa. Tó bá ṣe tán yóò lè ohun òmò èṣù ni. Èwo nínú wọn ló lè describe bí èṣù gan tiẹ̀ ṣe rí? Irú báwo ló ṣe rú, kọ́lọ̀ wo ni kọ́lọ̀ rẹ̀? Báwo ló ṣe bá wọn sọ̀rọ̀, báwo ló ṣe sọ fún wọn? Bẹ́ẹ̀ nu bíbí náà ní ìjọ kan péré tí ò ní sùúrù yẹn, ó wá di tó náà sá kúrò lé. Ìmí náà ti ẹ̀ wò yóò pa lébọ̀ rẹ̀, yóò tún pọ̀ ọmọ lébọ̀ rẹ̀ pé torí ọmọ yẹn rí òun yóò sọ ẹgbẹ́ sóun náà ní padà kú. Èèyàn méjì ni ó pa nínú ìdílé kan. Àṣẹ ọjọ́ kan kí ló wí, ó lọ sọ pé òun useless. Ó máa bú òun pé òun useless, ó tán. N tó fi pa woman yẹn ni pé wọ́n useless man yìí, ẹ ò lè ṣe ò sàbọ̀. Mo gbọ́ yẹn lọ́sàn ẹ̀rù Ọlọ́run tó bà mí. Ó dẹ̀ pa torí pọ́ ọmọ rẹ̀ ọdún 7 wà ní dúró. Ó lọ́mọ yẹn á sòfò, ó tún pọ́ ọmọ rẹ̀, ó gbélé lórí, ó wá sá lọ. Kò ṣe dúró. Tí ẹ máa ń tó mọ̀ pé ohun tó fẹ́ ṣe yẹn, ó lè ṣe successful, kò nídìí kó sá lọ. Àṣẹ ọjọ́ kan òun náà sá lọ, bó ti wù kó sá lọ ẹgbọ́ níbo lè jẹyàn ní yóò máa ti kí gọgọgọ débi kó máa rí mú ni. Àfi ká ní sùúrù ní ti ń bẹ nínú ayé ìlọ́wọ́lọ́wọ́. Daddy, mommy, brother, sister mi, a gbọ́dọ̀ ní sùúrù àtàwọn obìnrin náà. Tó yẹ ká máa wò ó pé ìwé ọmọ ìlú ti wà ní ọwọ́ wa, èmi ni mo láṣẹ ní ìlú yìí. Mo lè sọ fún ọkọ mi pé mi ò fẹ́ rí kó máa gba sábó kémi máa gba
ring road ń bí ìrìn rẹ̀ gbọ́dọ̀ jẹ́ mọ́ ring road débi pé yóò jẹ́ mọ́ dùgbẹ̀ rárá àṣìṣe ọjọ́ kan kí lọ́kọ rẹ̀ ìbá ṣe irúwà wo lọ́kọ náà bá wù ó ti ẹ̀rọ tí ọmọ tó wà ní àárín yín ó ti ẹ̀rọ pé jọ́kan lẹ ní ìfẹ́ tẹ́ fi sun àwọn ọmọ yẹn táwọn ọmọ yẹn fi ń dàgbà ó rò pé ìfẹ́ tó ń bẹ láàrin yín ló jẹ́ kí àwọn ọmọ ìgan kó wá sáyé gbogbo bó ṣe ń tìrìtì bàbá rẹ̀ yẹn ṣé àwọn ọmọ yìí ò mọ rí ẹni ẹ̀kọ́ wo ló ń kọ́ àwọn ọmọ yẹn gangan torí bó ṣe ń wu yẹn gan làwọn náà mọ̀ wù fún àwọn ọkọ tiwọn náà wọ́n mọ̀ ní bí mọ́mì mi ṣe máa ń sọ̀rọ̀ sí dáàdì mi nìyẹn bí màmá rẹ bá mú jẹ ọmọ mi ó ṣeé ṣe kí wọ́n mọ̀ mú jẹ torí ò mọ̀ rú àwọn tí wọ́n bá pàdé wọ́n ní ìgbà tá a bá fi wé kàlà máa fi san torí tó ṣe yẹn tó ṣe lójú àwọn ọmọ yẹn àwọn ọmọ náà máa gbà àfi ká ṣe kíni ká ṣe jẹ́jẹ́ láàrin ara wa ká mọ̀ mú àṣìṣe ọjọ́ kan débi pé a mọ̀ wò pé a gbọ́dọ̀ bára wa kalẹ̀ ni mo gbọ́dọ̀ gba ẹ̀mí rẹ nítorí kíni mo gbọ́dọ̀ jẹ́ kí ayé kó sú ọ mo gbọ́dọ̀ ní ọ lára mo gbọ́dọ̀ pa ọ́ ni nítorí èwo ká mọ̀ gbà sí ọjọ́ kan láàyè láàrin ara wa rárá torí pé kíni àti ọjọ́ kan máa mú ègún wọnú ayé ènìyàn irú ọkọ tó bá mú ọ̀bẹ tàbí ó mú àdá tó bá ṣe kíni tó bá pa ìyàwó rẹ̀ wọ́n ní ẹni tó bá fi dà pa ní padà wọn ò fi pa kó sí pẹ̀lú ẹgbẹ̀rún ọdún láyé àfi ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká má gbà sí ọjọ́ kan láàyè láàrin ara wa láti lè ṣe kíni láti lè pin ayé wa láti lè fa ayé wa wọnú ìwé ègún ayérayé torí wá jẹ́ pé ọmọ irú ètò pa ọmọ tó tún pa ìyá ẹ̀ ẹ̀mí èèyàn méjì ló ti bọ́ lọ́wọ́ rẹ̀ yẹn àwọn ẹlẹ́sìn wa kejì tiẹ̀ fi yé mi pé tí èèyàn bá pa ènìyàn orí yẹn níjọ́ tó bá máa dé iwájú Ọlọ́run báyìí ó máa gbórí yẹn tẹ́rí yóò sì máa tún tú ẹ̀jẹ̀ tútútú ni nítorí pé kíni ẹwù ẹ̀jẹ̀ tó ti pa tipẹ́ tó ti gbẹ wọ́n ní òní gbẹ kankan orí yẹn ó dìde nípa ẹ̀ tó pa àwọn rè ó ní bí ó ṣe gbé lọ́wọ́ ní torí ẹ̀yìn tí torí yẹn ó mọ̀ tú ẹ̀jẹ̀ náà tó náà máa wò kó wọn mọ̀ gbà tó ń pa ẹ wò ó ká mọ̀ gbà sí ọjọ́ kan láàyè ní inú ìrìn àjò wa torí àìsí ọjọ́ kan tó bá téèyàn bá ti ní nínú ọkàn láti ṣe kíni láti gbà á láàyè bí ẹlòmíì ò bá rí ikú níbẹ̀ ó lè rí ẹ̀wọ̀n níbẹ̀ bí ò bá rẹ́wọ̀n bẹ́ẹ̀ ó lè rí ẹ̀wọ̀n gbére bẹ́lòmíì ò bá rẹ́wọ̀n gbére ó lè òun gán lè tún padà para tiẹ̀ náà bí ò bá para rẹ̀ bó ti wù kó ṣẹ̀wọ̀n tó kí wá ní wọ́n tún dá sílẹ̀ gbogbo ayé ọmọ fojú pé ẹ mọ̀ wọ́n ni nítorí pé kíni ẹ mọ̀ pé àwọn pọ̀yàwó ni wọ́n náà tún fẹ́ fẹ́ ẹ mọ̀ pé àwọn pọkàn wọn ni wọ́n náà fẹ́ fẹ́ kò sí ìlú tó lè dé àfẹ́tí ọ̀bà gbé torí íńtánẹ́ẹ̀tì ó ti káàkiri gbogbo ayé ọmọ wò ni wọ́n mọ̀ wò pé apààyàn rèé ẹ má jẹ́ ká gba àṣìṣe ọjọ́ kan láàyè nínú ìrìn àjò wa torí àṣìṣe ọjọ́ kan máa ṣe kíni ó máa ń mú ìtìjú bá ìrìn àjò èèyàn ẹlòmíràn ń bọ̀ bá ṣe tán àwa tó lọ pokùn ara ẹ̀ so nígbà tó bá rí pé tó ń ṣe òdá á tó padà pokùn ara ẹ̀ so ẹ gbọ́ nídìí èèyàn má jẹ́ ká gba àṣìṣe ọjọ́ kan láàyè nínú ìrìn àjò wa rárá lórúkọ Jésù Olúwa yóò dúró tì wá yóò tì wá lẹ́yìn ká má rìn nínú ibi tí àṣìṣe ọjọ́ kan lè mú wa wọ inú ègún ẹja tún bẹ Ọlọ́run ẹja sọ fún Ọlọ́run lẹ́ẹ̀kan sí ẹja bẹ̀bẹ̀ fún ìdáríjì ni èmi ò máa ṣe ọjọ́ kan tá a ti ṣe bóyá ń pàṣẹ pé bóyá ẹni tó fẹ́ ríṣẹ́ làwa lọ tápa níbẹ̀ pé lágbájá lè fẹ́ gbà ẹ má mọ̀ gbà tàbí wọ́n fẹ́ ṣe nìkan lóore wọ́n fẹ́ ṣe láàánú pé lágbájá lè fẹ́ ṣe lóore lè fẹ́ ṣe láàánú ọlọ́mọdé ẹ̀ dáràn tó tẹ́ bá ti ṣe lóore báyìí èèyàn náà tún lóore gbà mọ́ ta ni ó wà gbọ́ yẹn pé ẹ bá ti ṣe lóore báyìí àjọ náà lọ́nà ti bẹ̀rẹ̀ sí dí mọ́yàn ta ló fẹ́ ṣerú èèyàn bẹ́ẹ̀ lóore bóyá rú èyí ni ẹ̀yin ti sọ tàbí pàṣẹ pé àwa wò pé inú lágbájá ń bí mi mo lọ bọ́ ọ̀gá mo lọ rìn pa pé wọ́n gbọ́dọ̀ dádúró ni wọ́n dẹ̀ dádúró tòótọ́ ṣùgbọ́n nínú ọkàn rẹ̀ ọmọpọ̀ náà ló sọ látọ̀nà rẹ̀ débi iṣẹ́ yẹn òun ló bẹ̀rẹ̀ ló bọ̀ ọwọ́ náà bí iṣẹ́ yẹn ìwọ débi iṣẹ́ yẹn tán oní kò ń dìde oní kò kúrò rárá kó mo kò fẹ́ rí mọ́ ẹ jẹ́jẹ́ bẹ̀bẹ̀ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ Ọlọ́run dáríjì mi ẹ wà lórí okùn yín nípa dádì ẹ wà lórí okùn yín ní gbogbo tẹ́ ẹ ti fọwọ́ yín fi dẹ́ṣẹ̀ yẹn tẹ́ ẹ mọ̀ pé àṣìṣe ọjọ́ kan yẹn ẹ bọ̀ọ́nù ẹ̀ mọ́ láti gbà náà Ọlọ́run lè mú yín bọ́ lọ́sàn yìí àṣìṣe ọjọ́ kan tẹ́ ẹ mọ̀ pé ẹ̀yin náà mọ̀ pé ẹ̀ ń jìyà rẹ̀ lọ́wọ́lọ́wọ́ yẹn ẹ jẹ́ bẹ̀bẹ̀ fún ìdáríjì ẹ jẹ́
sọ fọ́lọ́run ẹ̀mí mọ́ dáríjì mi àṣẹ ọjọ́ kan tí mo ṣe ṣùgbọ́n tó jẹ́ pé mi náà mọ̀ pé mò ń jẹ ìyà rẹ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ̀mí mọ́ ẹ wà lórí okun yín sà dáàdì mọ́mí ẹ wà lórí okun yín brọ́dà sísà mi ẹ wà lórí okun yín ọlọ́run mú ẹ̀ṣẹ̀ yẹn kúrò ní ayé mi dáríjì mi pa ẹ̀ṣẹ̀ yẹn dá kúrò lọ́wọ́ mi àṣẹ ọjọ́ kan tí mo ṣe ṣùgbọ́n tó mú ègún bá ìrìn àjò tèmi náà yá mú mi kúrò ní ẹgbàdúrà orúkọ jésù agbára ńlá jésù agbára ga jésù kristi bàbá o olúwa kó dáríjì yín bàbá dáríjì yín ọmọ kó dáríjì yín àṣẹ ọjọ́ kan tó mú ìjìyà bá ìrìn àjò ayé yín àṣẹ ọjọ́ kan tó mú wàhálà àti ìdààmú bá ìrìn àjò ayé yín lọ́wọ́lọ́wọ́ lórúkọ jésù kristi bàbá kó dáríjì ọmọ kó dáríjì ẹ̀mọ́ kó dáríjì lónìí ní orúkọ jésù olúwa kó mú yín kúrò ní ẹ̀ṣẹ̀ náà gbogbo àṣẹ ọjọ́ kan yẹn lórúkọ jésù kẹ́ má gbúrò rẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín 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 lórúkọ jésù kristi ẹ já lọ sínú ìpele àdúrà mi ẹ já lọ sọ fọ́lọ́run ẹ̀mí mọ́ ò rọ̀ mí ní agbára tí ń fi lè rin àrìnyè nínú ayé yìí bàbá o ó yá gbé wọ̀ mí ẹ gbàdúrà orúkọ jésù agbára ńlá jésù agbára ìgbà jésù kristi bàbá ó yá kúrò yín ní agbára tẹ́fì àrìnyè tẹ́fì rìn sọnù tẹ́fì rìn bọ́wọ́ èèyàn bí èṣù bí èèyàn tí ò ní nípa nínú ayé yẹn ọlọ́run má jẹ̀mú ó yá ká ẹ bẹ̀rẹ̀ sí ìrìn àrìnyè nínú ayé yìí ó yá ká ẹ rìn ọlọ́run má jẹ̀mú ó yá kó sún ayé yín síwájú níbi tí ayé yín fẹ́ ògo tí ayé yín nìdí ní orúkọ jésù olúwa kó ṣe fún yín bàbá kó ṣe fún yín ọmọ kó ṣe fún yín ẹ̀mọ́ kó ṣe fún yín bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín 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 lórúkọ jésù kristi ẹ jẹ́ wá lọ tún sọ fọ́lọ́run ẹ̀mí ọba tó pọ̀ nípa àti agbára ògo tuntun tí ayé mi nídìí ní ọdún yìí ọlọ́run má jẹ̀mú ó yá jogún rẹ̀ fún mi ògo tuntun tí ayé mi nídìí ó yá jogún rẹ̀ fún mi ẹ gbàdúrà orúkọ jésù agbára náà jésù agbára ga jésù kristi bàbá o ògo tuntun tí ayé yín fẹ́ ògo tuntun tí ayé yín nídìí lọ́sẹ̀ lóṣù ní orúkọ jésù olúwa kó jogún ẹ̀ fún yín bàbá kó jogún ẹ̀ fún yín ọmọ kó jogún ẹ̀ fún yín ẹ̀mọ́ kó jogún ẹ̀ fún yín jésù olúwa wa àmín 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 lórúkọ jésù kristi ẹ já lọ sọ fún ọlọ́run lẹ́yìn pé o ti dáríjì mí fún àìṣe ọjọ́ kan yẹn ó kò ní fi bèrè inú ayé mi mọ́ ó yá o gbogbo ohun tó ti fi gbà sọnù lọ́wọ́ mi ó yá fi dá padà ní kọ́mọ́ kí ẹ gbàdúrà orúkọ jésù agbára ńlá jésù agbára ga jésù àṣẹ ọjọ́ kan gbogbo tó ti gbà sọnù kúrò lọ́wọ́ yín gbogbo tó ti bàjẹ́ rẹ̀ kúrò ní ọwọ́ yín yẹn lórúkọ jésù bàbá kó ṣàpadà rẹ̀ ó yá kó ṣàpadà rẹ̀ ní wákàtí ọ̀wẹ́ olúwa dá padà bàbá dá padà ẹ̀mọ́ kó dá padà fún yín gbogbo tí ọ̀tá gbogbo tí èṣù gbogbo tí ìwà náà ti gbà sọnù lọ́wọ́ yín lọ́wọ́lọ́wọ́ ní orúkọ jésù ó yá kó gbà padà fún yín bàbá kó fi fún yín bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín 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 lórúkọ jésù kristi ẹ já lọ sọ fún ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ nípa àti agbára ọlọ́run má jẹ̀mú ògo tuntun fún ọdún yìí tó lọ fún mi ọlọ́run má jẹ̀mú ó yá tètè dá mi lóhùn ọlọ́run má jẹ̀mú ó yá tètè fi lé mi lọ́wọ́ ọlọ́run fún mi ní ògo tuntun èyí tí ayé mi fẹ́ táyé mi nílò ó yá fi fún mi lọ́sàn yìí olúwa fi fún mi lọ́sẹ̀ fi fún mi lóṣù fún mi lọ́sẹ̀ yìí fi fún mi lọ́dún yìí gbàdúrà orúkọ jésù agbára ńlá jésù agbára ga jésù kristi ògo tuntun tí ẹlẹ́fẹ́ ògo tuntun tí ayé yín nílò lọ́sẹ̀ yìí lóṣù lọ́sẹ̀ yìí lọ́dún yìí ní orúkọ jésù bàbá ó yá kó fi fún yín ẹ̀mí mímọ́ ó yá kó fi fún yín lónìí ní orúkọ jésù kẹ́ ẹ rí ògo tuntun lò bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín 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 lórúkọ jésù kristi ọlọ́run má jẹ̀mú kó fi àṣẹ dá yín lò ẹni máa ṣẹlẹ̀ kó fi àṣẹ dá yín lò ògo tuntun ayé yín fẹ́ tí ayé yín nílò yẹn lórúkọ jésù olúwa kó fi lé yín lọ́wọ́ bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín 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 lórúkọ jésù kristi ó yẹ já bọ́ sínú ìpele àdúrà mi ẹ já lọ sọ fún ọlọ́run ẹ̀mí mọ́ba tó pọ̀ nípa àti agbára ta lẹni náà ta obìnrin mú jáde tó ní rere mi ò ní sojú òun ọlọ́run má jẹ̀mú olúwa palẹ̀ rẹ̀ mọ́ ọlọ́run má jẹ̀mú yá palẹ̀ rẹ̀ mọ́ ẹ gbàdúrà orúkọ jésù agbára jésù agbára jésù kristi talent tó sáré kiri nítorí ọ̀rọ̀ yín talent tó fẹjọ́ yín sùn káàkiri talent tó wádìí ayé yín tó ní rere yín ò ní sojú òun ọlọ́run má jẹ̀mú bàbá palẹ̀ rẹ̀ mọ́ ọmọ palẹ̀ rẹ̀ mọ́ ẹ̀mọ́ kó palẹ̀ rẹ̀ mọ́ lọ́wọ́lọ́wọ́ ní orúkọ jésù kristi òun etí ayé yín fẹ́ yẹn lórúkọ jésù ni yóò tẹ̀ yín lọ́wọ́ ògo yín tó ní òní tẹ̀ yín lọ́wọ́ yẹn lórúkọ jésù yóò tẹ̀ yín lọ́wọ́ torí ẹ̀rọ ògo yín lò bẹ́ẹ̀ ni yóò rèé jésù olúwa wa àmín 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 lórúkọ jésù kristi dáàdì mọ́mí ẹ gbọ́ àsọtẹ́lẹ̀ yìí olúwa ní kí n sọ fún yín pé láti oṣù yìí títí wọ oṣù tó ń bọ̀ lórúkọ jésù ògo ayọ̀ yín lórúkọ jésù ó yá kó bú jáde dáàdì mọ́mí ọlọ́run ní kí n sọ fún yín pé
ògo yín èyí tí ẹ lérò pé kò ní tẹ̀yìn lọ́wọ́ yẹn àti ọ̀tá àdílé bàbá àtìyá yẹn tó ní òní ṣojú òun lórúkọ Jésù Olúwa yóò fi kó òjijì tẹ̀ lọ́lá. Ọlọ́run májẹ̀mú yóò gbé yín borí rẹ̀. Dáàdì mọ́mì lọ́sàn-án yìí lóṣù yìí ohun rere tí ayé yín fẹ́ tí ayé yín nílò èyí tí ayé yín nídìí fún tọdún yìí lọ́sàn-án yìí lóṣù lọ́dún yìí ní orúkọ Jésù ó yá kó tẹ̀ yín lọ́wọ́. Mọ́mì dáàdì lórúkọ Jésù ní yóò tẹ̀ yín lọ́wọ́ torí ẹ̀rọ̀gọ̀ yín lò torí pé ẹ rí ọwọ́ Ọlọ́run nínú ayé yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù Kristi. Ẹ já sọ fún Ọlọ́run ẹ̀mí mọ́ gbà mí lọ́wọ́ ẹni tó sọ̀rọ̀ ẹ̀ di kùkùté ìdílé. Gbogbo ẹni tó sọ̀rọ̀ ẹ̀ di kùkùté ìdílé tó jẹ́ pé ọmọ ológo ni máa bú àkì láti lè ba ayé rẹ̀ jẹ́. Ọlọ́run gbà mí lọ́wọ́ kùkùté ìdílé nílé ìyá mi nílé bàbá mi bí ẹ ṣe sọnù. Gbogbo ẹni tó pẹ̀lẹ́ ní kùkùté ìdílé nílé ìyá mi nílé bàbá mi Ọlọ́run májẹ̀mú Olúwa bá mi kánájú ẹ gbàdúrà. Orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù Kristi bàbá o gbogbo ẹni tó pẹ̀lẹ́ ní kùkùté ìdílé ní wákàtí ọ̀wọ̀ yìí tó lọ́mọ ológo lòun máa ń wá kiri láti má jẹ́ kọ́mọ ológo kọ́rọ́nà lọ. Ọlọ́run májẹ̀mú bàbá ó yá kaná jó ó yá finá jó gbogbo kùkùté iná máa jó ní iná ni wọ́n fi mú kùkùté wọlẹ̀ wọ́n ti wù kó gbórí tó bá kọ́ná lẹ̀ lórí kùkùté yóò dò wọnú ìkan rẹ̀ lọ ni. Gbogbo ẹ tó sọ̀rọ̀ ẹ̀ di kùkùté nílé ìyá yín nílé bàbá yín dáàdì mọ́mì tó lẹ̀ ní rọ́nà lọ tó lẹ̀ mọ̀ṣẹ́ bí erin àmọ́ jẹ̀jẹ̀ ìlérí lọ́sàn-án ní orúkọ Jésù iná ọ̀run sọ̀dù bàbá ó yá kaná ọ̀run já ní orúkọ Jésù ó yá bá mi kaná ọ̀run jó lọ́sàn-án lóṣù ní orúkọ Jésù ẹ̀ ọ̀rọ̀ náà lọ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù Kristi. Ẹ já lọ sọ fún Ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ nípa àti agbára. Ọlọ́run ò mú mi já gbangba kọ̀rọ̀ tí mo wà ẹ́ ti sú mi ó yá mú mi já gbangba mú sẹ́mi já gbangba gbàdúrà orúkọ Jésù agbára Jésù gbàgà Jésù Kristi bàbá o Olúwa kó mú yín já gbangba ẹ̀mí mímọ́ ó yá kó mú yín já gbangba gbogbo kọ̀rọ̀ tẹ́ ìwà ẹ́ ti tó gẹ́ Ọlọ́run má jẹ́ omi iṣẹ́ yín ò jẹ́ kọ̀rọ̀ mọ́ bàbá ó yá kó mú iṣẹ́ yín já gbangba tá a bá rí agbára kágbára àbí ẹ̀mí kámi tó máa ń wádìí ayé yín kiri tó níṣẹ́ yín ò ní já gbangba lórúkọ Jésù Kristi Ọlọ́run má jẹ́ mú ó yá kó pín nípa bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù Kristi Ọlọ́run májẹ̀mú yóò mú yín já gbangba ọkàn yín yóò balẹ̀ ẹ ó yìn Ọlọ́run bẹ́ẹ̀ ni yóò rí Jésù Kristi Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù Kristi. Ó yẹ ẹjá lọ tún gbàdúrà bí ẹjá sọ fún Ọlọ́run májẹ̀mú o Olúwa gbà mí lọ́wọ́ àgọ́ ibi tí èèyàn gbé wọ̀ mí àgọ́ tí jẹ́ kí àwọn wọn rìnà rí ọmọ ológo Olúwa bá mi bọ́ sọnù kọ́ kánájọ́ ẹ gbàdúrà orúkọ Jésù agbára Jésù agbára Jésù Kristi àgọ́ ibi tí ọ̀tá gbé wọ̀ mí àgọ́ ẹ̀mí ìkà ẹ̀mí òkùnkùn tí ọ̀tá gbé wọ̀ ayé yín tẹ́ ẹ̀ fi wo ọkùnrin kankan tẹ́ ẹ̀ fi wo obìnrin kankan lọ́sàn-án lórúkọ Jésù Olúwa bú àgọ́ náà sọnù gbogbo àgọ́ ibi yẹn ètí èṣù àti ọ̀tá ètí ẹ̀mí òkùnkùn gbé wọ̀ ayé yín lọ́sàn-án lóṣù ní orúkọ Jésù Olúwa kanájò gbogbo àgọ́ ibi yẹn gbogbo àgọ́ mọ́ṣẹ́rẹ́rẹ́ àgọ́ mọ́rọ̀ lóore àgọ́ mọ́rọ̀ láàánú àgọ́ mọ́ bímọ àgọ́ àgàn lórúkọ Jésù Ọlọ́run májẹ̀mú ti faná lé inú orúkọ Jésù ti faná jó lórúkọ Jésù ẹ̀rọ náà lọ gbogbo àgọ́ ibi tí ọ̀tá àti èṣù gbé wọ̀nyí yẹn lórúkọ Jésù Ọlọ́run májẹ̀mú ti bọ̀ dànù ẹ ò tún gbúrò àgọ́ bẹ́ẹ̀ mọ́ gbogbo tí ọ̀tá fi mọ́nítọ̀ ìrìn àjò ayé yẹn dáàdì mọ́mì brọ́dà sísà lórúkọ Jésù Kristi Ọlọ́run abuná jogún gí wọn gíngí tí wọ́n fi ń wò yẹn tó fi mọ́nítọ̀ yìí kiri Ọlọ́run májẹ̀mú yóò bu iná jó bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù Kristi Olúwa kó fi àṣẹ dá yín lò ẹni máṣẹ́lì kó fi àṣẹ dá yín lò lórúkọ Jésù dáàdì mọ́mì ẹ ọ̀rọ̀ náà lọ ọkàn yóò dẹ̀ balẹ̀ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù Kristi fún àwọn oníṣẹ́ ọwọ́ ṣe àti mú irinṣẹ́ wa Ọlọ́run májẹ̀mú kó fi àṣẹ dá yín lò lórí irinṣẹ́ yín yẹn gangan lórúkọ Jésù ọ̀nà kó là fún yín níbẹ̀ ta lọ́lọ́run fẹ́ lò fún yín lájẹ́ pé irinṣẹ́ yín yẹn yóò mú yín já gbangba yóò dà yín pọ̀ pẹ̀lú àwọn ọmọ aládé tẹ́jọ́ máa jẹun pọ̀ lórúkọ Jésù Olúwa kó dà yín pọ̀ pẹ̀lú wọn irinṣẹ́ yín lórúkọ Jésù
èyí tó ti ń sùn àbẹ́ tó ti kú ni lórúkọ Jésù Olúwa jí dìde lónìí, kò tún sùn mọ́, oorun yóò tún kùn mọ́. Ọlọ́run májẹ̀mú yóò dà yín pọ̀ pẹ̀lú àwọn ọmọ aládé tẹ́ ẹ máa bá wọn jẹ lórúkọ Jésù, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. Fún àwọn oníṣẹ́ ọwọ́ iṣẹ́ ọwọ́ tí mò ń ṣe rèé, tí mo mọ̀ ṣe, Ọlọ́run májẹ̀mú Olúwa kó ṣàánú fún yín. Iṣẹ́ ọwọ́ yín lórúkọ Jésù Olúwa yóò polongo yín já gbangba. Kọ̀rọ̀ tẹ́ wáyé ti tó gẹ́, Olúwa kó polongo yín já gbangba pẹ̀lú àwọn ènìyàn ńlá. Ó yá kó polongo yín, ó yá kó polongo yín, ó yá kó polongo yín sí ibi gíga tí ayé yín fẹ́, ibi gíga tó tọ́ sí ayé yín, ibi gíga tí ọkàn yín fẹ́. Olúwa kó polongo yín lọ́bẹ̀, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. Fún àwọn tó jẹ́ pé wọ́n máa ń wà lẹ́sùn àlejò máa ń wá wọn ni, Ọlọ́run májẹ̀mú o, bàbá Ọlọ́run àlejò ayọ̀ ó yá kó pè yín fún ohun rere tẹ́ ẹ̀ ń ṣe ní iṣẹ́ tí wọ́n fi pè yín, tí ó jà sí ọpẹ́ fún yín. Àlejò ayọ̀ kó pè yín, dáàdì mọ́mì, àlejò ayọ̀ yóò pè yín. Ọlọ́run májẹ̀mú kó jẹ́ kálejò ayọ̀ kó pè yín lónìí ní orúkọ Jésù. Àlejò ayọ̀ yóò pè yín lóṣù, lọ́sẹ̀, lọ́dún ní orúkọ Jésù. ẹ̀fẹ̀ tí ń gbóhùn rere lórí fóònù kọlù, èèyàn ayọ̀ yóò pè yín, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. Fún àwọn tó ń ṣàìsàn, Ọlọ́run májẹ̀mú ó yá kó dáwọ́lé yín. Gbogbo ogun ẹ̀sán nínú àgọ́ ara yín yẹn lórúkọ Jésù, Ọlọ́run májẹ̀mú kó mú kúrò. Ẹ ò ní ṣàìsàn mọ́. Gbogbo ogun ẹ̀sán gbọ́ọ̀rọ̀ Olúwa ní ibùgbé yín, ní àgọ́ ara yín, láti orí yín báyìí dé ìkànnì ẹsẹ̀ yín. Ó yá kó gbọ́ọ̀rọ̀ Ọlọ́run. Gbogbo ẹ̀sán àbáàdì, èyí tí ò tí lórúkọ, èyí tí wọ́n ń wórúkọ fún, èyí tó sọ yín dolóògùn tó jẹ́ pé ẹ̀ lè mọ́ wà lórí ògùn everyday bẹ́ẹ̀ bá lóògùn ẹ̀ ní sùn. Lónìí ní orúkọ Jésù Olúwa kó tún àgọ́ ara yín ṣe. Ohun tí àgọ́ ara yín fẹ́, ó yá fẹ́ ìtúnṣe. Olúwa tó ṣe, bàbá tó ṣe, ọmọ tó ṣe, ẹ̀mọ́ kó tó ṣe lónìí ní orúkọ Jésù. Ẹ̀ ò ní fàṣàn lólé ayé yín. Gbogbo ogun ẹ̀sán yẹn lórúkọ Jésù ó di fìbú, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Ọba tó lómẹ́ra, tó lẹ̀jẹ̀, tó ní iṣan, tó lẹ́rara, tó lé gungun, kó tún àgọ́ ara yín ṣe, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín lórúkọ Jésù Kristi. Fún àwọn tó jẹ́ pé wọ́n ń wá ọmọ, ẹ jẹ́ ká bọ omi, ẹ jẹ́ ká bọ omi. Ọlọ́run májẹ̀mú omi yìí Olúwa sọ́dọ̀mí agbára. Nítorí pé màmá yìí ní ìgbàgbọ́, wọ́n bu omi náà ní orúkọ Jésù lẹ́yìn kó sọ nínú yín. Gbogbo ohun yín èyí tó jẹ́ pé ó fi àtúnṣe níbẹ̀ ní wákàtí ọ̀wọ̀, ó yá máa túnṣe. Bàbá kó túnṣe, ọmọ kó túnṣe, ẹ̀mọ́ kó túnṣe. Gbogbo tó fi àtúnṣe nínú okùn yín yẹn lórúkọ Jésù Olúwa wọ ibẹ̀ lọ, ó yá túnṣe. Mọ́mì, gbogbo tó sọ̀rọ̀ ẹ̀dí ajere nínú yín tí ò fẹ́ gbomi dúró, tó ń domi dànù, tó ń jomi dànù, lórúkọ Jésù tó sọ yín do ní nǹkan lóṣooṣù, ní orúkọ Jésù kó gbọ́rọ̀ Olúwa ní ọ̀sán yìí, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Fún àwọn tó fẹ́ gbàwé ọmọ onílùú, mo ti wà níbí, òwe ọmọ onílùú mi mo ṣe ń lọ ni wò fún mi. Ọlọ́run májẹ̀mú o, Olúwa kó lọ lo ènìyàn fún yín. Mọ́mí, dáàdì, brọ́dà, sísọ, Olúwa kó lọ lo ènìyàn fún yín. Ẹni tó lọ́wọ́ ó lò fún yín, tó yẹ pé yóò bá yín ṣe é ní orúkọ Jésù. Jọ́ kí tẹ́ bá fẹ́ wọ ọbẹ̀ báyìí, tẹ́ bá fẹ́ débẹ̀, Ọlọ́run májẹ̀mú kó ti jókòó dé yín. Ẹni tó lọ́wọ́ ó lò tó lọ́kàn ọba tó ní tìjòyè, tó lọ́wọ́ ó lo ọkàn rẹ̀ fún yín láti lè jẹ́ kẹ́ gbàwé ọmọ nílùú yín. Olúwa kó lò fún yín, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Fún àwọn tó fẹ́ gba físà, ẹ jẹ́ ká fọwọ́ wa, ẹ jẹ́ ká nà án. Ọlọ́run májẹ̀mú, ẹ fẹ́ gba físà ni, bàbá ó yá kó fi físà yọ̀ lé yín lọ́wọ́. Ẹni mọ́ṣẹ́lì kó fi físà yọ̀ lé yín lọ́wọ́. Ọba àwọn ọba kó fi físà yọ̀ lé yín lọ́wọ́. Lónìí ní orúkọ Jésù Olúwa kó jẹ́rìí ara rẹ̀, nínú ayé yín kó jẹ́rìí orúkọ rẹ̀, nínú ayé yín kó jẹ́rìí agbára rẹ̀, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Dáàdì, mọ́mí, brọ́dà, sísà, fóònù kọ́lù ayọ̀ lẹ́ ó gbà, lẹ́tà ayọ̀ ni ó tẹ̀ yín lọ́wọ́, nítorí ẹ gba físà ayọ̀ yẹn, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. Fún àwọn ọmọ wẹ́wẹ́ rí gbogbo àwọn ọmọ ló wà nílé ní àkókò yìí, ibòmíràn wọn ti wà ní inú ọ̀lídé báyìí. Ẹja sọ fún Ọlọ́run, Ọlọ́run gbà mí, báwọn mi ṣe pẹ̀lú dé láyọ̀, ó yá jẹ́ wọn wọlé pé láyọ̀ àti àlàáfíà. Ọlọ́run gbà mí, jẹ́ wọn wọlé pé ní àyọ̀ àti àlàáfíà. Gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù Kristi. Bàbá o,
mọ́mì dáàdì àwọn ọmọ yóò ní pẹ̀dé gbọ́mọgbọ́mọ yóò ní gbé àṣàyẹ ní orúkọ Jésù kò ní gbé yín lọ́mọ lọ bàbá o ní orúkọ Jésù àwọn ọmọ yóò ní ṣìbọ́wọ́ èèyàn bí èṣù gbé èèyàn lórúkọ Jésù ò ní mọ bí àwọn ọmọ yín àwọn ọmọ wò ní ṣìbọ́wọ́ bẹ́ẹ̀ ni yóò rè Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi Ọlọ́run májẹ̀mú kó fi àṣẹ dá wa lóhùn lórí gbogbo ohun tá a sọ yẹn lónìí ní orúkọ Jésù ó yá jẹ́ ká rí ipasẹ̀ àdúrà tó tá a bá rọ ọmọ bàmọ́ rí dànsákì ní ipasẹ̀ àdúrà jẹ́ kí wọ́n rí nínú ayé wọn bẹ́ẹ̀ ni yóò rè Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi fún ẹ̀bẹ̀ àdúrà tàbí fún kánsẹ́lì tẹ wá wò pé fẹ́ báyìí àdúrà Eriabanise sọ̀rọ̀ lẹ́ẹ̀kan sí ẹ̀pọ̀ mi sọ tẹlifóònù nọ́mbà mi 070-5784-2311 070-5784-2311 fóònù nọ́mbà mi nìyẹn ẹ lè pè mí fúnra ara mi báyìí ni máa gbé tàbí fóònù nọ́mbà mìíràn 080-3853-9242 ẹ pè mí fúnra ara mi báyìí ni máa gbé fóònù kọ́ọ̀lì yẹn lórúkọ Jésù ọ̀tá kò ní lágbára nínú ìṣẹ̀dá wa ẹjá tún sọ fọ́lọ́run ẹjá sáré gbàdúrà méjì yìí ẹjá sọ fún Ọlọ́run o gbà mí o ọdún yìí ò gbọdọ̀ bọ́ mọ́ mi lọ́wọ́ oore tí mo ní mo fẹ́ ṣe nínú ọdún yìí Olúwa fi rọ̀ mí lọ́rùn ṣe ni ọdún yìí ò gbọdọ̀ bọ́ mọ́ mi lọ́wọ́ bóyá ọkọ lẹ́yìn fẹ́ ní bóyá aya lẹ fẹ́ ní ọdún yìí Ọlọ́run o gbà mí má jẹ́ bọ́ mọ́ mi lọ́wọ́ ẹ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù àgbàlagbà Jésù Kristi oore tẹ́ ẹ fẹ́ ṣe nínú ọdún yìí yẹn gangan ètò ẹni lọ́kàn láti ṣe yẹn mọ́mì dáàdì lórúkọ Jésù kò ní bọ́ mọ́ yín lọ́wọ́ ọdún yìí ò 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 ní bọ́ mọ́ yín lọ́wọ́ lórúkọ Jésù oore tí ayé yín fẹ́ yẹn lórúkọ Jésù Olúwa yóò ṣe fún yín bẹ́ẹ̀ ni yóò rè Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ẹjẹ́ asáré tó gbàdúrà yìí ẹ̀mí mímọ́ ọba tó pọ̀ ní ipá àti agbára gbogbo ẹ̀rù tàbí àmì ètò má jẹ́ wọ́n gbé ká mi mọ́lé lórí ọmọ má jẹ́ wọ́n gbé ká mọ́lé wọ́n jẹ́ gba fún kọ́ọ̀lì bí ẹgbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù àgbàlagbà Jésù Kristi gbogbo ẹ̀rù tàbí àmì ètò bàbá o má jẹ́ wọ́n gbé ká wa mọ́lé lórí ọmọ má jẹ́ wọ́n gbé ká wa mọ́lé Ọlọ́run ṣàánú fún wa gbogbo ibi tá àwọn ìwé wa wà lórúkọ Jésù má jẹ́ ó rẹ̀ dànù gbogbo ibi àwọn èso wa wà lórúkọ Jésù má jẹ́ ó dìbàjẹ́ ní gbogbo ibi tí a bá ní wẹ́rẹ́ tá a ta gbòǹgbòdé yẹn má jẹ́ àgbà fún kọ́ọ̀lì bí bàbá Olúwa kó sàmì sí gbogbo yín lára bẹ́ẹ̀ ni yóò rè Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ní ọ̀sán yìí ní ibòmíràn Nàìjíríà báyìí ọ̀sán la wà báyìí mọ́mì mi Ọláyẹmí Adébọ̀wálé ẹ káàbọ̀ mà ẹ káàbọ̀ mo ẹ ti bá mi sọ̀rọ̀ náà lánàá òpẹ́ ó darapọ̀ mọ́mì lórúkọ Jésù ẹ ò ní gbèrè tìjú àti gbogbo àwọn bàbá tí wọ́n ń wò yẹn ẹ ò ní gbèrè tìjú àtàwọn silent listener wa lórúkọ Jésù ẹ ò ní gbèrè tìjú ẹ bá mi ṣiṣẹ́ rẹ̀ mọ́mì iṣẹ́ tẹ̀ mọ́ ṣe fún mi náà nìyẹn wọ́n mọ̀ pọ́ bẹ̀rẹ̀ àṣìṣe tí náà láṣẹ pé nítorí pé ohun tó yẹ yín ayé yín lórúkọ Jésù ọ̀tá ìkàwọn ò ní fi pọ́n yín lójú ògo yín yóò di fífihàn ni nílé ìyá nílé bàbá lórúkọ Jésù ògo yóò ní ṣe é rì mọ́lẹ̀ dáàdì mọ́mì mo dúpẹ́ gidigidi ẹ bá mi ṣíà rẹ̀ ẹ ṣíà rẹ̀ fún gbogbo àwọn ènìyàn wípé ètò Ohun Olúwa ṣe kíni ó ti tẹ̀síwájú lórúkọ Jésù a ò ní gbèrè tìjú ẹjá sáré sọ fún Ọlọ́run ẹ̀mí mọ́ gbà mí lọ́wọ́ ìpinnu rere tí ayé mi fẹ́ ẹ̀mí mọ́ gbà mí lọ́wọ́ àwọn ìpinnu tí ayé mi nílò ṣùgbọ́n tí ètí ìtẹ̀mí lọ́wọ́ Ọlọ́run gbà mí ọdún yìí gbọ́dọ̀ bọ́ mọ́ mi lọ́wọ́ ẹ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù àgbàlagbà Jésù Kristi Ọlọ́run má jẹ̀mú ìpinnu tí ayé yín fẹ́ ìpinnu tí ayé yín béèrè ìpinnu tó yẹ fún ayé yín èyí tí ẹ̀ ń béèrè lọ́wọ́ Ọlọ́run lórúkọ Jésù ọdún yìí ò ní bọ́ mọ́ yín lọ́wọ́ ọ̀tá kan lè máa halẹ̀ èṣù kan lè máa fẹ́ gbógun irọ́ lè ṣó pa lórí ìrìn àjò ayé yín dáàdì mọ́mì lórí ìṣẹ̀dá yín brọ́dà sísà lórúkọ Jésù ò ní ráyè pín ẹ̀mí yín nítorí pé kíni ẹ̀mí kì í ṣe fún tiwọn fún Ọlọ́run ni lórúkọ Jésù ìpinnu tí ayé yín fẹ́ oore tí ayé yín nílò tẹ́ fẹ́ ṣe yẹn gangan lórúkọ Jésù ọdún yìí ò ní bọ́ mọ́ yín lọ́wọ́ bẹ́ẹ̀ ni yóò rè Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ẹjẹ́ sáré tó sọ fọ́lọ́run àmọ́ gbàdúrà ni ẹ̀gbọ́ àgbàkúlàdúrà
àgbàkú ni àmọ́ gbani àmọ́ bí Ọlọ́run títí tí Jésù máa fi dé ni lórúkọ Jésù. Òun tàfi nílé dúpẹ́ kò ní jẹ́ ti wa, torí bá a ṣe ń gbàdúrà sí láti máa rí ohun ọpẹ́ láti máa rí nínú ìrìn àjò ayé wa. Ẹ já lọ sọ fún Ọlọ́run, Ọlọ́run gbà mí lọ́wọ́ àwọn ẹ̀mí atúnidá. Àwọn ẹ̀mí kan wà tó yẹ pé ìrere tí téèyàn ń ṣe yẹn máa bí wọn nínú ni, à ń pè wọ́n lẹ́mí atúnidá. Ọlọ́run gbà mí lọ́wọ́ ẹ̀mí atúnidá. Ìfẹ́ mọ bí tí ẹ̀mí atúnidá wù kó ti wà, mi ìfẹ́ mi tó jẹ́ pé ó jẹ́ ẹ̀mí atúnidá gangan lòun, ṣùgbọ́n tá a sì jọ ń jẹ tá a jọ mu tó wá jẹ́ pé àti máa fààyàn sẹ́yìn láti má jẹ́ kéèyàn mókè, ẹ̀mí atúnidá ni. Ọlọ́run gbé mi lékè rẹ̀, gbé mi borí rẹ̀, gbogbo agbára rẹ̀ ni ó sọ dasán, gbogbo ọ̀rọ̀ ẹnu rẹ̀ ni ó sọ di òtúbáńtẹ́. Ọlọ́run bá mi yẹ̀yẹ́ rẹ̀, Ọlọ́run yẹ̀yẹ́ rẹ̀ dójú tì, gbogbo agbára rẹ̀ ó yá sọ dasán. Gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára Jésù Kristi, ẹ̀mí ọba tó pọ̀ nípa àti agbára, gbogbo ẹ̀mí tó jẹ́ pé máa fa ògo ayé ènìyàn sẹ́yìn ni. Ọlọ́run bá mi yẹ̀yẹ́ rẹ̀, gbogbo ẹ̀mí tí ìjẹ́ kéèyàn fẹ́ mókè tó jẹ́ pé ẹni tí bá mókè yẹn gangan nínú rẹ̀ máa bí yóò máa bínú èèyàn láì nídìí. Wọ́n pèrè àwọn lẹ́mìí abínúkú, ẹ̀mí arógo síwájú ológo, ẹ̀mí arógo tògórì. Ọlọ́run má jẹ̀mú, ó yá yẹpẹrẹ wọn, ó yá fọ́ọ̀sì mi lé wọn lórí, ó yá fi mi jọba lé wọn lórí, gbogbo wọn pátá yọ ṣùgbọ́n táwọn tẹ̀lẹ́sẹ̀ bàtà mi lórúkọ Jésù. Ìmọ̀ wọn má jẹ́ òjò lé mi lórí. Bẹ́ẹ̀ ni yóò rí mọ́mí dáàdì brọ́dà sísítà lórúkọ Jésù. Ìmọ̀ wọn ò ní jọ lé yín lórí, torí pé kí ni Ọlọ́run yóò fi wọ́n ṣe àtẹ̀gùn rere fún yín ni. Bẹ́ẹ̀ ni torí ẹ wọ́n padà jẹ́ àtẹ̀gùn rere fún ìrìn àjò ayé yín ni. Orúkọ Jésù ọdún yìí ò ní bọ́mọ yín lọ́wọ́. Oore tí ayé yín fẹ́, tí ọkàn yín fẹ́ yẹn, lórúkọ Jésù yóò tẹ̀ yín lọ́wọ́. Mọ́mí lórúkọ Jésù yóò tẹ̀ yín lọ́wọ́. Dáàdì lórúkọ Jésù yóò tẹ̀ yín lọ́wọ́. Brọ́dà sísítà lórúkọ Jésù mo ní yóò tẹ̀ yín lọ́wọ́, torí pé ẹ rí ògo Ọlọ́run nínú ìrìn àjò ayé yín. Bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ẹ bá mi share ètò yìí kí gbogbo àwọn èèyàn kó ṣe kíni, kí wọ́n darapọ̀ mọ́ wa lórúkọ Jésù. A ó ṣe rere kan ayé yín, a ó ṣe àrẹ̀ kan yín débi pé àwọn ọ̀tá yín kan wọ́n ò rí yín báyìí, wọ́n yanu hà, wọn ò ní lè pàdé mọ́, torí pé kíni òrèrè yóò tẹ̀ yín lọ́wọ́. Bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa. Àmín lórúkọ Jésù Kristi. Tí a bá fẹ́ sùn lálẹ́, ẹ jẹ́ ká ka sáàmù yìí, Psalm 7 fásì kan péré ní verses 1. Ẹ jẹ́ ká kà á, tá a bá kà tán ẹ jẹ́ ká gbàdúrà, ẹ jẹ́ ká sọ fọ́lọ́run gbogbo tá a fẹ́ nínú ìrìn àjò ayé wa. Psalm 7 orin Dáfídì orí ìkeje ẹsẹ̀ àkọ́kọ́ kan náà nínú ẹ̀. Ẹ jẹ́ ká kà á, ẹ jẹ́ ká fi bọ́ Ọlọ́run sọ̀rọ̀, ẹ jẹ́ ká sọ tá a fẹ́, ẹ jẹ́ ká sọ tá a fẹ́ fún Ọlọ́run lórúkọ Jésù. Yóò sì tẹ̀ wá lọ́wọ́, torí pé kíni Ọlọ́run ló fẹ́ gbọ́ ẹ̀bẹ̀ àwọn oníròbìnú jẹ́ lẹ́ni, torí pé kíni ògo Ọlọ́run yóò hàn nínú ayé yín. Bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. Fún ìparí àdúrà yìí, ẹ jẹ́ lọ sọ fọ́lọ́run, ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára, ó yá mú ayé mi tẹ̀síwájú, ìtẹ̀síwájú tí ayé mi fẹ́, ó yá mú ayé mi tẹ̀síwájú. Ẹ gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára Jésù Kristi. Bàbá ó yá kó mú ayé yín tẹ̀síwájú lórúkọ Jésù, kó mú ayé yín tẹ̀síwájú, ìtẹ̀síwájú tí ayé yín fẹ́ yẹn gangan, Olúwa kó mú yín tẹ̀síbẹ̀. Bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. Mo ní fún ẹ̀bẹ̀ àdúrà tàbí fún kánsẹ́lì, bóyá fún ìbéèrè kan tàbí ìkejì, tẹ̀dẹ̀ wò pé mo fẹ́ bá ìyá àdúrà Eriabanise JP, a fẹ́ bá wọn sọ̀rọ̀, ẹ pè mí sí tẹlifóònù nọ́mbà mi. Tẹlifóònù nọ́mbà náà ni wọ́n kọ síbẹ̀ yẹn, 07057842311. Ní ìjọ mẹ́jọ àtẹ̀mí àti yín àní dòkú. Ẹ jẹ́ ká tó pàdé lórí ètò Ohun Olúwa bákan náà ní ìjọ mẹ́jọ. Ó dàbọ̀. Ẹ jẹ́ ká pàdé ní ìjọ mẹ́jọ. Olúwa yóò fà lórí ọ̀fẹ́ láti pàdé. Bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa. Àmín lórúkọ Jésù Kristi. Ó dàbọ̀.